káàárọ̀. Kò ní mọ́ o. Ẹ pa rédíò yín sà. Mo ti fóun bẹ́ẹ̀. Kí lẹ̀ ń bá kọjá sà dáàdì? Tí mo ń là kọjá pọ̀. Hello. À ń gbọ́ yín sà. Mo jẹ́ ọmọ ọdún 70 years. Bẹ́ẹ̀ gbọ́. Mo ń gbọ́ yín sà dáàdì. Níyàwó mi. Yes sir. Lẹ́ràn pé ẹni tí ìwà ìyàwó mi yá ríra ọdún kẹta ìjà àti ìra kẹ́yìn. Dáàdì ẹ ti bá mi sọ̀rọ̀ òkè díẹ̀ dáàdì. Mo mọ̀ pàgbàlagbà ní ẹ bá mi sọ̀rọ̀ òkè díẹ̀ sí sà. Ẹ má bínú sà. Ẹ lù sà. Ṣé kí o máa ti máa wọ́n rẹ̀ ni àti kí o máa lọ bẹ́ẹ̀. Kí lẹ ní mọ́mì ṣe fún yín? Láti máa súnmọ́ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ìyàwó yín ẹlẹ́ ti wà ní 70 báyìí? Ṣé ìyàwó yín méjèèjì wọn jẹ́ kẹ́ sún máwọn mọ́ àbí? Bàdáì. Àwọn méjèèjì. Bẹ́ẹ̀ni. Nọ́mbà wa rè. Ṣé bá já bẹ́ẹ̀ ló ìdájọ́ mọ̀ pé ó ń lọ ọ̀tá ó ń ṣe nǹkan kan. Dádì ẹ jẹ́ ká bára wa sùn tọrọ dádì. Ṣé kí ni éèjì ìyáálé yín sìn? Éèjì ayé 66. 66. Kí ni éèjì ìyàwó? Bẹ́ẹ̀ni. 45. 45. Bẹ́ẹ̀ni. Ó ti bí ọmọ mélòó fún yín? Ọ̀kan bí wọn mẹ́ta, ọ̀kan bí wọn méjì. Ṣé kejì yẹn ló bí ọmọ méje? Age 45 yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé òun ló wá ní kẹ́ má sùn mọ́ mọ́? Òun ló ní kẹ́ má sùn mọ́ òun mọ́? Àwọn méjèèjì. Ẹ fi mọ́mí ẹ ìyáálé lọ́rùn lẹ̀ àwọn ti dàgbà ti wọn ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìyàwó. Ṣé ìyàwó náà ní kẹ́ má sùn mọ́ òun mọ́? Ẹ lò sà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Dáàdì ṣé Sisi lẹ fẹ́ arábìnrin yẹn ni àbí single mother lẹ fẹ́? Single mother ni o. Ok ìyẹn lẹ́ẹ̀kejì mò ń sọ o. Bẹ́ẹ̀ni. Kí ni èjì àkọ́bí ẹ̀ sàdáàdì? Àkọ́bí ẹ̀ 21. Ẹ ti fẹ́ ti pẹ́ ó wà late 24 ńgbà tẹ́ fẹ́. Bẹ́ẹ̀ni. Kí wá ló ṣẹlẹ̀? Ok ó ti bí ọmọ mélòó tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́ late 24 yẹn sàdáàdì? Mẹ́ta tẹ́lẹ̀. Mẹ́ta tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. 24 nǹkan mọ̀dé o. Kí wá ló ṣẹlẹ̀ tó fi sọ yí pé kẹ́ má sùn mọ́ òun mọ́ sà? Tó bá jẹ́ àárín ẹlòmíì lọ́mọ pé ọ fẹ́yàwó orin ẹ̀ tó máa kọ́ ni. Dáàdì iṣẹ́ wo ló ń ṣe? Nǹkan mọ̀dé báyọ̀. Ó ń ta wóróbo. Dáàdì iṣẹ́ wo lẹ́yìn ṣì ń ṣe àbẹ́ ìṣiṣẹ́ mọ́ ẹ ti rìtáyà? Mo ń ṣe ìjẹ́ ẹbí tí oṣù jára mi mò ń ṣe iṣẹ́ àgbẹ̀ kódà kò bá ń lo oko gan tí mò ń lọ. Ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó kó wá sọ́dọ̀ yín gbà yẹn ni? À ti dàgbà. Mo nígbà tẹ́ ẹ fẹ́ ńgbà yẹn ó kó ọmọ yẹn wá sọ́dọ̀ yín gbà yẹn ọmọ mẹ́ẹ̀ta yẹn. Bẹ́ẹ̀ ni àjọgbọ̀n dàgbà náà ni. Ẹ̀yin lẹ tọ́jú ọmọ mẹ́ẹ̀ta dàgbà tó bí fọkọ àárọ̀. Bẹ́ẹ̀ ni ó gbé káàkiri bẹ́ẹ̀ àti dàgbà ti lọ ní ọkọ̀. Dáàdì kí lẹ fẹ́ lórí ètò yìí? Ṣé kí n fàtí máa wà ràn yín kí n ti bọ̀ sí láti fẹ́ ẹlòmíì lórí. Dáàdì ẹ má fẹ́ yàwó kankan. Dáàdì ẹ má fẹ́ yàwó kankan late 70 ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má fẹ́ yàwó kankan. Ìyàwó yín kejì yẹn náà ní kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ sà ní tó bá ń bí nínú kẹjọ yanjú ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ hí lẹ́sẹ̀ títì ẹ ṣàfẹ́ ń ṣu lọ́kàngbà tẹ́ fẹ́ ní tí ò bá tẹ̀ láwọn òbí láyé mọ́ àṣà láwọn ẹ̀gbọ́n aláwọn àbúrò àbí bẹ́ẹ̀ kọ́. ẹjọ́ jókòó ẹjọ́ yanjú ẹ̀ tó bá wà mẹ́ tó fi di kó fẹ́ pa yín tì bẹ́ yẹn ṣé ẹ ti gbọ́ sà bàbá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ kọ́kọ́ yanjú ẹ̀ bẹ́ yẹn náà sà. Àmín sà ẹ ṣé o.